Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Phone pàtí ẹ sọ kí nìyẹn tó jẹ́ kí n sáré bẹ́ẹ̀ fóònù yẹn fóònù wà nù ẹ̀ kéèsì gan ẹ̀ gbọ́ dáadáa ni àmọ́ mi kan fi fóònù wà nù ẹ̀ á bá wa provide àwọn ọlọ́pàá tán ní nǹkan tí mo fẹ́ sọ ní ọ̀rọ̀ fóònù yẹn ẹ̀gbẹ́ ní láti farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa mo dẹ̀ láì bí Tóyìn Bèbèrè ṣe sọ pé pé fóònù wà ń bẹ̀ ẹ má sọ pé empty case Android àti iPhone kò lè gbé ní empty case méjì wá fún wa lórí screen náà fóònù wà nù ẹ̀ mọ̀ mi kan fi nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn ṣe. All right. Thank you. Confirm phone wà ńbẹ̀. Yeah. Ẹ kálẹ̀ gbogbo rí Phone wà ńbẹ̀. Phone wà ńbẹ̀ o. Phone wà ńbẹ̀. Bẹ́ẹ̀ni. All right. Ẹ̀yin ò rí nylon gbogbo ara ẹ̀ ní nylon yẹn gbogbo ara ẹ̀ yes ma. Phone original phone ló rà iPhone. Bàbá olówó ẹjọ́ tó tún sọ. Olówó NGO lòún fi ra òun ò nídìí owó ti wà nílẹ̀. Bọ̀ ní ìsìn wọ́n ti nídìí owó tó máa lò. Rí etí ẹ̀ tí wá bàjẹ́ yọmí olóṣì ó náà fẹ́ lọ ṣe rálì bóyá wọn dẹ̀ fẹ́ ṣe protest ọjọ́ mẹ́ta ni nítorí bá ti mú nẹ́ẹ̀tì dání tí wọn bá ti sùn àwọn awọ kìíní ọ̀hún ṣọ́ọ̀tì ṣẹ̀ṣẹ̀ tó bá fi dọjọ́ kejì àwọn atúnjí àwọn atúnkọ̀ntínú aláàtì ẹnìyẹn ebi ti sọ mo ti sọ ní pé ọjọ́ tí o bá ti rí pé bóyá kòrónà wà ń ta ọjọ́ tó bá ti rí pé bàbá Mohbad wà ń ta ìwọ náà ṣáà gbé stupid excuse kankan jáde ṣá tó bá fẹ́ fi distract nǹkan tó bá fẹ́ ṣe so that kọ́ lè ṣe kí ni sexy mi wọ́n bá yín yọ́ ní kẹ́ block èèyàn kan tó ṣáà fi distract nǹkan tóun èèyàn ń ṣe ó lè wá jẹ́ déètì ìgbà tó fẹ́ kòrónà ń bọ̀ òun náà ló tún wà lọ tún fi rálì sí bẹ́ẹ̀ náà ló ṣiṣẹ́ nídìí ọ̀dà kòrónà náà bó ṣe táìmù yẹn náà ló àrẹ́sì àwọn àdúrà bí àwọn ta ló náà àrẹ́sì gbà yẹn lórí platform Bọ́dà Láti lẹ́ni iná ló ń bi ẹ́ pé ìgbà wo lọ́wọ́ ọlọ́pàá torí Bọ́dà Láti ló ń bi ẹ́ ó ní ìgbà wo ni àwọn ọlọ́pàá ló máa àrẹ́sì àwọn Wùnmí ná ó ní wọ́n ti àrẹ́sì àdúrà oná àrẹ́sì Dàmọ́lá ní kàtẹ́ lóná àti Dàmọ́lá ó ní wọ́n dẹ̀ gbọ́ ó dẹ̀ àrẹ́sì bàbá náà ṣùgbọ́n rẹ́kọ̀dì yẹn gan wà lórí fóònù mi onáà tó àrẹ́sì náà nìyẹn lúmọ̀ kọ́ bá yes ó wá ní lúmọ̀ kọ́ bá bí pẹ́pẹ́ òun béèrè pé ṣé Wùnmí ju ọlọ́pàá lọ ni mo bá wò pé so ẹ̀gbọ́n ẹ tiẹ̀ lè béèrè pé nígbà wo lọ́lọ́pàá fẹ́ gbé àwọn lọ́fẹ́ àrẹ́sì gbogbo wọn so gbogbo àwọn tó gbé tẹ́lẹ̀ Sàkámà ń dè lẹ́jọ́ ń gbéra yẹn tí ìgbéra yẹn original okay ọlọ́pàá tẹ wá ló ń ṣiṣẹ́ tọ́lọ́pàá bá ń ṣiṣẹ́ yọ mí kí lẹ fẹ́ lọ ṣe rálì kí lẹ fẹ́ protest kí lẹ protest ṣebí ọlọ́pàá is working why protest again because I understand the point àwọn tó ń tẹ̀lé I don't understand kí ló dé tó dé ẹ̀gbọ́n ṣe báyìí ẹni ọlọ́pàá ẹ̀yin gan fún ara yẹn sọ lè ní ẹni ìgbà wo lọ́wọ́ ọlọ́pàá fẹ́ gbé àwọn èèyàn ọlọ́pàá ò rí anybody gbé so lókun ó ka bàbá mọ̀wọ́n tọ́lọ́pàá gbé ó wá nígbà tọ́lọ́pàá débẹ̀ tí bàbá débẹ̀ ni gbogbo ẹ̀ dàrú gẹ́gẹ́ bó ṣe sọ àwọn zone 2 ó ní ìgbà tí bàbá débẹ̀ lọ́dà gbogbo ẹ̀rù Yọ̀mí mo mọ̀ pé gbogbo wọn tó dorí wọn mọ́ agolo lọ́jọ́ kojú ẹ̀ máa ojú wọn á là Ọlọ́run tó gba Kàrímọ́ lọ́wọ́ wọn tó yọ Kàrímọ́ lọ́wọ́ wọn á yọ wọn náà lọ́wọ́ wọn ṣó ti yẹ tó bá jẹ́ pé ojú lásán kọ́ because tí Kàrímọ́ wọ́n ṣe ju báyìí lọ wọ́n ṣe gbé Kàrímọ́ pọ̀ báyìí náà táwọn èèyàn àwọn ọ̀yá alálùbáríkà tó fi dẹ̀yìn lẹ́yìn wọn pé rárá àwọn ò lọ padà sẹ́yìn
àwọn ò lọ at the end of the day náà ṣé gbogbo kan tó sọ nígbà yìí ṣé kò padà ṣe bọ́rọ̀ tiẹ̀ náà ṣe máa padà ṣiṣẹ́ lé ẹ lórí ní ẹ lágbára Ọlọ́run tójú gbogbo àwọn èèyàn máa tó máa ká pátápátá ìgbà yẹn ló máa tó mọ̀ pé ìjà gidi là ń bá wọn jà kó ṣe pé bóyá àáyè ti anybody à ń gbà wọ́n lẹ́nu bọ̀ tí wọ́n ní pé àwọn fẹ́ jẹ́ ẹ jẹ́ kó lọ mọ̀ pé Ọlọ́run máa jí yín padà lágbára Ọlọ́run ṣó wá rí ìwọ Débì ojú má gbà mí tì fún ẹ o ìta olómi ìyẹn ẹ̀wọ kí ló dé tó jẹ́ pé ní tẹ́ bá fi ní Adégún náà ẹ tún máa ó máa ń yá lẹ́nu yín láti sọ ipa Adégún orí òòjọ́ mi lójú náà Débì ṣóyè orí òòjọ́ mi lójú ìgbà tí Kàrímọ̀ kò ṣe ju báyìí lọ táìmù yẹn náà tó bá sọ̀rọ̀ Kàrímọ̀ náà bóyá máa bọ́ síwájú nìyẹn Kàrímọ̀ o at the end of the day kí ló ń dẹ̀ yìí méjèèjì ó padà ló wá tọrọ kírìmù ni tó wọ́n máa lò fún ọmọ pé kírìmù ó ní Liam ń lò ní pé kò júwèé kírìmù fóun kóun náà lè lọ rà fún àwọn ọmọ ẹ̀ àbí ẹ padà jọ gbàṣírí ara yín síta ẹ padà jọ ṣe sí ara yín ni ihun tó yìí máa padà lórí Yọ̀mí nìyẹn ìwà wo Yọ̀mí gbogbo yín fẹ́ fún lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹni Yọ̀mí ló gbé dání ìwọ lẹ́nu títí ìwọ ń bú bàbá ìwọ ní bàbá kó owó kó fún mi ìwọ lọ fi rẹ́ǹtì ṣọ́ọ̀bù fún step mother ní òkè lẹ́nu ẹ̀ bọ̀dá Latino dẹ́ jókòó síbẹ̀ wọ́n fọwọ́ lẹ́rán wọ́n ń wò yìí náà èmi ò lè blame wọn náà èmi ò lè blame wọn náà ṣó ti yẹ ìdí tí mi ò lè ṣe lè blame wọn náà pé àwọn kọ́ ló ń ní platform yẹn mọ́ ẹ̀yin gangan lẹ́ni àti Yọ̀mí àti wọ àtònílé àti gbogbo àwọn tó kù hàn lọ́ni ṣe ráwọn kan wá bẹ́ẹ̀ ọkàn bá ń ṣí platform ni káwọn kan jókòó kọ́ fọwọ́ lẹ́wọ́n kọ́ máa wò yín ni ní tẹ́ bá ti sọ wọ́n ti sọ wọ́n fún àwọn ọlọ́fẹ́ náà wọ́n sọ wọ́n náà wọ́n ṣí yín sílẹ̀ wọ́n náà wọ́n dé anybody mú mọ́ kọ́ ẹ máa sọ nǹkan tó bá wù yín òun náà gbogbo yín ṣe ní gọ́ọ̀tà àti máa sọ nǹkan tó wù yín òun náà ṣe wù yín láti máa sọ gbogbo nǹkan tó wù yín sí bàbá yẹn ṣó ti ń yé yín mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run kẹ́yìn gbogbo yín ojú á tì yín ojú máa tì yín gbé gbogbo láti nọ́ńsẹ̀nsì tẹ̀ ṣe gbogbo yẹn ṣe ẹnu tó na fóònù òṣì tó lọ síwájú olè ṣe rí ayé ẹ ti rún mo ti sọ mo máa jókòó tí ẹ níjọ àfi alálẹ́ tó bá ṣe program nìkan ni mi ò ní screen record ẹ gbogbo ọ̀sán báyìí tó bá anyway bá tó bá máa screen record ẹ tó ó lè ní ẹ ó lè aláìní tíjú ó pònú àgbàlagbà ṣé dandan ni wọn ní òfin justice lè máa lọ in peace onírànà ò fẹ́ dákú síbí ó ní ò fẹ́ dákú nígbà tó tọrọ owó títí tó fi ṣáìṣáì sọ nígbà tó hàn fún ẹ ó jẹjẹ wá lánú wọn lọ́wọ́ jẹjẹ wá lánú sọ pé iye tó ní ìdílé lè ó jẹjẹ wá lánú ìwọ lè olójú kòkòrò òpònú wàá rí ibi táre ẹ máa kù sí wàá rí ibi táre ẹ máa kù sí ó ti wà láìfù kó wà láìfù kó máa ṣe ẹ̀sìn ẹ̀ bẹ́ẹ̀ kó máa ṣe ẹ̀sìn wàá ṣe ẹ̀sìn láyé ìwà ṣe lọ́rùn ni àti ìwọ onílé náà ìwọ onílé tútọ̀ díẹ̀ ó lè ìdọ̀tí ẹja òpònú àgbàlagbà datọ́ òun ṣe bí òpònú òun ṣe bí ọ̀dẹ̀ ìwọ náà ń sọ oní mi ti sọ wọ́n yí pé tá bá fi lè sọ nǹkan tó pa tí òun bá fi lè sọ nǹkan tó wà lẹ́nu òun ó ní àwọn èèyàn máa lẹ̀kùn fún bàbá ẹ̀ ní láì ṣe bàbá Mohbad ó ní àwọn èèyàn máa lẹ̀kùn mọ́ bàbá ẹ̀ lójú wọ́n máa lẹ òkò mọ́ bàbá ẹ̀ lórí òun náà máa lẹ̀kùn pamọ́ ó ní nítorí àdúrà dìsònù bàbá ẹ̀ ó ní ìkejì obìnrin kò sọ̀rọ̀ ó ní ó lè jẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ rí bàbá ló rán mọ́ pé kó lọ ju kọ̀ọ̀kan sínú grave lẹ́nu yín ẹni tẹ́ fi nípa Adégún kí ló tọrọ bàbá ń ká yín lára kí ló dé tó ń ta yín lára ṣé ni tí ò jẹ gbé máa kú gbìn ni nígbà téèyàn ní pé ẹ bá ń gba owó lórí ọmọ òun tẹ̀lé fi ń ní òun lára báyìí ni kò ẹjọ́ nígbà tí mo mọ̀ pé nọ́ọ̀mà wọn ń fún mi ní gift mi ò dẹ̀ fi ṣàbòsí fún wọn báwo lè pe bàbá ṣe fẹ́ jẹ ló ṣe fẹ́ ṣe mí nígbà tí ò ń ṣe mí lọ ń bá wí ẹ̀yin tẹ́ ń ṣe bí ni nígbà tó ti mọ̀ pé níbi ni yín tẹ́tí mọ̀ pé níbi ni yín olè lẹ wá wo owó lẹ wá
tẹ bá ṣí owó ni tó bá ṣe àwọn èèyàn tó ti pariwo lẹ́yìn lórí lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú owó olórí burúkú tẹ̀ ń gbà ẹ ti fẹ́ gba owó pa gbogbo bíi last week báyìí owó ni gbogbo agán lanú pé kí ló dé ṣọ́fún owó ṣe yín ni wọ́n mú àdúrà tàì má àdúrà gan olè onílé ó ti ń sáré ní 150 àdúrà ò tí ì dé police station ó ti ń bá wọn tó pé 150 lọ fẹ́ gbà ó ṣépè owó fún yín ni ẹ̀yin olè Yomi is abusing baba on life kó máa abuse wọn kó máa wo bí tẹ̀sí yẹn máa padà pọ̀ sí ó yìí máa padà ṣí ẹ̀sìn mọ́mí kan fi wọ́n ní kẹ́ stream Yomi olóṣì sexy me okay wọ́n ní kẹ́ stream. Waiting for Perry. Master. Òun ni lára ń ta òun náà ni. Wọ́n dáwó fún òun náà ni mo ń sọ lọ yìí. Ara ń ta ni. Wọ́n kọ̀ọ̀ra kí ló kàn wá pẹ̀lú ilé ayé ẹ̀. Gbogbo lẹ́yìn kankan lójú oníkálukú wa tó dá. Ẹ̀rọ bí gbogbo ẹ̀ máa jó lọ for life. Ó ṣe mistake. Ẹ̀sìn ẹ̀ wọ́n máa wọ ẹlẹ̀ tuurutu. Báwo rí ibi táwa wà nílé yìí. Níjọ́ tó máa fi ẹ̀ṣẹ̀ sí báyìí, a máa play orin ni. Ijó la máa dùn. Kí ẹ̀yin gangan. Àtẹ̀ní analyze rárá. A máa fi wọ́n lọ kàn fi ẹ̀ṣẹ̀ sí ẹ̀yin náà máa fi yín. Lọ́jọ́ ìbá gbogbo máa ṣe kámẹ́rà ni. Tá a máa rẹ́. Video that you look people are seeing. Ẹ̀yin olóyè púpọ̀ ẹ̀ ṣe tẹ́tí ṣe eré. Lẹ́tí bá yọ̀ mí, lẹ́tí bá lọ. If we see there is no way I'm going to see something like this that I will. Ẹjọ́ ṣó possible kí n rí nǹkan báyìí kí n tún máa sọ pé this Baba is not supporting what we are doing. And now, if this is a clarion call as a human rights organization, even if he didn't say this, but he eventually said it out. Nígbà tí bàbá yìí ti sọ kínní àti ìyálà rẹ̀ tó pé rẹ̀ ń gúrẹ́ sí ó yẹnu ẹ ti wọ́ ni wọ́n ní àní tẹnugbó bí ọ̀wọ̀. You are beginning to start that way. Èmi ni wọ́n ń lérí sí wọ́n máa ṣe kínní kan. Okay, kò sí wàhálà. At the end of the day, ẹ bèrè lọ́wọ́ ẹ pé what step did you take? Did you help him to get the Adura? Did you even write a letter to the police to say that this Baba lè sọ̀rọ̀ no TV? Ọlọ́pàá lè má rí. They want action. They want somebody to take the right step. And upon myself, I made that step. Ẹjọ́, if Tọ́ba gbé àdúrà as said, Again, cut it. with Prophet Lumi jìbìtì.